Ẹ káàbọ̀ sí Nkech Versatile TV, ilé ìròyìn àti ìtàn tó dájú, ibi tí a tún ti máa ń gbádùn àwòrán àti eré, ilé ìròyìn ìdárayá tí kò ní tàn yín jẹ. Ẹ̀yin olólùfẹ́ Nkechi Blessing Sunday, ẹ kú oríire lọ́tùn lósì. Ìbáṣepọ̀ náà á dánmọ́rán, á bí abo, bẹ́ẹ̀ sì tún ni á bí akọ ògìdán. Fẹ́ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ pé arábìnrin náà ti la ìlà kọjá kan láàrin àwọn ọkùnrin kan tó ti fẹ́ sẹ́yìn. Àwòrán àwọn ọkùnrin tó ti fẹ́ sẹ́yìn náà ni ẹ̀ ń wò yìí, àmọ́ a dúpẹ́ pé ó ti rí èèyàn tirẹ̀ yàn láàyò láàrin àwọn ọkùnrin tí ó wà láwùjọ. Bí ẹ sì mọ̀ pé arábìnrin náà la àwọn làkọjá kan ní ìwọ̀n oṣù kan sẹ́yìn láàrin òun àti VDM yẹn Very Dark Man, nígbà tí a fi wọn ẹ̀kan hàn káàkiri ayélujára níbi tó ti ṣe tọ́níwó ṣe ikùn gànbọ̀ì pé àwòrán ẹ̀ yàtọ̀ sí bó ṣe rí lójú ayé. Tí ó bá jẹ́ gbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń ṣalábàápàdé fídíò yìí, ẹ jọ̀wọ́ ẹ láìkì rẹ̀ kẹ̀sì tó bá mi share rẹ̀. Ẹ tún jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa tẹ subscribe button láti túbọ̀ máa mú ìròyìn ráńpẹ́ wá sí etí ìgbọ̀nyín lórí Nkech Versatile TV. Inú mi dùn bí ẹ ṣe ń tẹ̀, bẹ́ẹ̀ sì ni mo mọ̀ ní oore. Ẹ má ṣáájú àfihàn ní ṣókí lórí ètò ìgbéyàwó Nkechi Blessing. Òun lẹ máa wò lẹ́yìn fídíò yìí. Àrèjù báyìí lọ lórí ètò tòní, ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ Nkech Versatile TV, níre la máa bá pàdé ra wa, níre la máa gbọ́ síra wa o, àní rí àkóbá. Ire o. Souvenirs don't land. Souvenirs don't land though. Against tomorrow. Let me see what we have. This is 8:14.